ìjà tuntun ó mà tún ti bẹ̀rẹ̀ láàrin gbajúgbajà òṣèré tíátà yorùbá ní yomi fabiyi àti ìyá ọmọ ẹ̀ tọ́jọ bímọ ọkùnrin kan fúnra wọn ìyún Grace Jimoh lórí bí Grace Jimoh bó ṣe ki èpè mọ́lẹ̀ fún yomi fabiyi kódà tó ń gbé ṣépè pé ikú òjijì àti ikú gbígbóná ló máa kú ní inú ọ̀sẹ̀ tá a wà yìí ìyún lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ni àṣírí tú wípé Grace Jimoh ó bímọ ọkùnrin kan fún Yomi Fabiyi ṣùgbọ́n tó jẹ́ pé àwọn méjèèjì wọn ò fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọtaya sílẹ̀ tó sì jẹ́ pé ajá àti ẹkùn ìlà àwọn méjèèjì yẹn pé wọn kì í ríra wọn sójú tó jẹ́ pé ìjà lénìí wàhálà lọ́la ni wọ́n máa ń bára wọn fà ṣá o láti ọdún díẹ̀ sẹ́yìn táwọn méjèèjì tó ti máa ń sọ̀rọ̀ burúkú síra wọn tó jẹ́ wípé wọn kì í sọ̀rọ̀ ara wọn dáadáa lórí ẹ̀rọ ayélujára tàbí ní kọ̀rọ̀ níṣe ni ìjà àríwọ̀n màtúbúrẹ́ kẹ̀sí nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tọ́pọ̀ èèyàn rò pé bóyá àwọn méjèèjì ti jẹ́ kí ogun sinmi nínú ọ̀rọ̀ tí Grace Jimoh ìyẹn ìyá ọmọ Yomi Fabiyi tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára ni ló mà ti kí àwọn èpè ńláńlá èpè tí àwọn abiyamọ ń gbọ́ tí wọ́n ń káwọ́ mọ́rí ló mà kí mọ́lẹ̀ fún Yomi Fabiyi kódà tó ń jẹ́ kó di mọ̀ pé ikú gbóná ikú ẹ̀sìn lọkùnrin náà máa kú ó ní nítorí pé Yomi Fabiyi pariwo pé fẹ́ pa òun wọ́n lépa ẹ̀mí òun tó sì ń fẹ̀sùn náà tó fi ń kan òun ó ní kí ló kó òun nípa ọ̀rọ̀ Yomi Fabiyi ó ní kí nǹkan má tíì ṣẹlẹ̀ sí ni níṣe ni yóò ti wá máa fẹ̀sùn kan òun tó sì lẹ́sùn tuntun tó fi kan òun báyìí ó bí òun nínú kọjá sísọ níbi tí ọ̀rọ̀ náà ká Grace Jimoh lára dé ó mà lọ fi àwọn àtẹ̀jíṣẹ́ tí Yomi Fabiyi tó fi ránṣẹ́ sí i ó mà lọ gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ ayélujára láti jẹ́ káwọn èèyàn rí i bí àwọn méjèèjì bá sì jọ ń ṣépè fúnra wọn lórí àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí ara wọn látìgbà tí Grace Jimoh tó ti fi ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára làlùmọ́ mà ti sọ bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sì jẹ́ pé lásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí lọ̀rọ̀ ń sì ń já rìnrìn lórí ẹ̀rọ ayélujára.